Aunty Yinka Tnt, mo wo fídíò yín kan níbi tẹ́ ti sọ wípé gbogbo àwọn obìnrin Nàìjíríà tó ń lọ Libya ẹni ṣe aṣẹ́wó ni wọ́n lọ ṣe ńbẹ̀. Ó dùn mí gan pé ẹ lè jáde on social media kéde máa bà reputation àwọn èèyàn jẹ́ bẹ́ẹ̀. Ẹ ń jẹ́ kí àwọn èèyàn máa wò níwò pé gbogbo obìnrin tó lọ Libya lóòótọ́ wọ́n lọ sùn pẹ̀lú ọkùnrin ni, wọ́n gbé ọkùnrin ni, wọ́n ń ṣiṣẹ́ aṣẹ́wó ni tó dẹ̀ rí bẹ́ẹ̀. I have so many people in Libya that are doing fine, both men and women, tí wọ́n ń ṣe dáadáa. Mo ní àwọn èèyàn sí Libya, mo mọ nǹkan tó ń lọ ní Libya. Nǹkan tẹ́ bá kàn sọ ni wípé ìwà àwọn ará Libya, ìwà àwọn Arab countries ni wọ́n máa ń wù. Àwọn máa ń wọ́n pọ̀ wọn ní Arabu torí Muslim country ni. And gbogbo Muslim countries condition kan náà ni gbogbo ẹ̀ máa ń bá dé. Ìyẹn nìkan ni mo mọ̀ pé ó jẹ́ àlébù àwọn ará Libya. Ṣùgbọ́n pé ẹ̀yin obìnrin ẹ má lọ Libya mọ́ o, àtàbí ẹ̀yin òbí ẹ má gbà káwọn ọmọ yín lọ Libya mọ́, aṣẹ́ gbogbo wọn lọ ń ṣe ń bẹ̀ ẹ̀ ń pa reputation àwọn èèyàn jẹ́ náà. Anúbìnrin tó yẹ pé ó tẹ òun àti boyfriend ẹ̀ jọ decide láti relocate Libya ni, and they are still there and they are doing fine there. Mo róbìnrin tó yẹ pé òun àti ọkọ ẹ̀ jọ relocate sí Libya ni, and they are doing fine there. Irú àwọn èèyàn kọ́ ṣe fẹ́ sọ pé irú yẹn náà ṣàṣẹ́wó lọ ni. Ẹ dá mi lóhùn, mo náà rọ ọkùnrin sí Libya, mo náà rọ obìnrin sí Libya tó dẹ̀ ń ṣe dáadáa. And kò sí country kan tí ò ní àlébù tiẹ̀. Country kan lèmi náà wà níbí báyìí. Sani sọ pé gbogbo àwọn obìnrin tó wà níbí báyìí ló mọ̀ ni. Kì í ṣe gbogbo obìnrin tó wà níbí báyìí ló mọ̀ náà. Ní Amẹ́ríkà ṣé àárín àárí Nàìjíríà kankan náà tó náà máa ń tó ń jalè tí lè bá dá níbẹ̀ ni. Àbí ní UK a máa ní gbogbo obìnrin tó wà níbẹ̀ ló mọ̀. Àbí Germany a máa ní gbogbo Nàìjíríà tó wà níbẹ̀ ló mọ̀. Àbí Canada gbogbo Nàìjíríà tó wà níbẹ̀ ló mọ̀ ni. So kò sí country tó ní àlébù tiẹ̀. Àwọn kan ṣàṣẹ́wó kò ṣàṣẹ́wó yẹn ní Dubai ṣé àárí àwọn tó jẹ́ pé àwọn náà tí ó bójú bá pa fìrí tí wọ́n bá rọ́kùnrin tó fẹ́ fún wọn ní owó ọmọ àlàálẹ̀ ni tí kò sí ni. Káyàn wá sí social media wá ní gbogbo obìnrin tó wà ní Dubai ló ń ṣàṣẹ́wó. Sí Amẹ́ríkà sẹ́rò pé kò sí ni. Mo wo lórí social media ní ẹnjọ́ mẹ́ta yìí tí ọ̀rẹ́ kan bọ́ ọ̀rẹ́ ìjà wípé ó gba ọkọ tí wọ́n pé òun káwọn jọjọ yẹra wa lálẹ́ kí wọ́n wá social media wá ní gbogbo obìnrin ẹ má gba gbogbo obìnrin ẹ má jẹ́ kóbìnrin lọ Amẹ́ríkà mọ́ o, wọ́n lọ yan àlè ń bẹ̀ ni o. Ṣé bẹ́ẹ̀ yẹn sì máa ń gbọ́rọ̀ kalẹ̀ nìyẹn? Tí bá fẹ́ sọ wọn sọ pé àwọn ọmọ wa kan wà ní Libya o torí pé kò sí iṣẹ́ tó bó ṣe yẹ tàbí wọn ò rí nǹkan ṣe, nǹkan báyìí ni wọ́n ń ṣe ń bẹ̀ ẹ̀ ní kó gbogbo obìnrin pọ̀ ẹ máa fi ọgbọ́n àti làákàyè gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ni. Èèyàn kan kí wá sọ social media kó máa sọ̀rọ̀ anyhow. Let me tell you something. Ìwọ kan lè má believe me but màá sọ fún ẹ. A rí èèyàn tọ́nà gbà fún ní Libya tó ń ṣe dáadáa ju ẹlòmíì tó wà l'Amẹ́ríkà lọ. Somebody was telling me a story of one of our brothers in America recently pé ó ti wà ní America láti 21 years torí pé ó ti gba ìwé gbégbélù kò kọ́lé kọ̀rẹ́lẹ̀ sí Nàìjíríà ju achievement ìwé gbégbélù yẹn lọ nítorí pé ó ju ayọ̀ kọ̀rọ̀ pé òun kú ti dọ́mọ Amẹ́ríkà gbogbo owó tó ń rí kò wá jára mọ́ṣẹ́ mọ́ ó ti dọ́mọ Amẹ́ríkà kò jára mọ́ṣẹ́ mọ́ kò wá sàti owó èdè tó máa fi mọtí ó ti tán. Compare to èèyàn tó wà ní Libya tó pé ìwọ̀n bá nǹkan tó ń tọ́lọ́kọ̀bà tó ń rí bí àmì àjọ ẹ̀pọ̀ ní first born ilé wọn tó fi ń àwọn àbúrò ẹ̀ ní school ìbí àjọ ẹ̀pọ̀ ló fi ń pọ̀ ìyá àti bàbá ẹ̀ nínú àwọn obìnrin mi tó ń rí yẹn ní Libya yẹn. So kéèyàn wá sí sísun àgbà ní gbogbo obìnrin tó wà ní Libya ń ṣàṣẹ́wó ni ó kù díẹ̀ káàtó máa ó kù díẹ̀ káàtó Yorùbá yẹn ó kù díẹ̀ káàtó ẹgbẹ́ Yorùbá yẹn gún dáadáa. Ẹ máa ní bẹ́ẹ̀ ti máa sọ pé ẹjọ́ ẹ̀yin parent wa táwọn ọmọ yín bá fẹ́ lọ Libya ẹ kọ́kọ́ wádìí lọ́wọ́ ẹni tó ń gbé wọn lọ pé ṣé kìí ṣe pé mo fẹ́ lọ fi wọ́n ṣe nǹkan báyìí. Lóòótọ́ àwọn bọ́gà mi wà èmi ò sí Libya àbọ̀ mo mọ nǹkan tó mo máa ń gbọ́n pa nǹkan tó ń lọ lẹ́wà mo ti publish bí news méjì mẹ́ta mẹ́rin nípa Libya lórí newspaper tí mo bá ṣiṣẹ́ náà. Mo ti publish ọ̀rọ̀ Libya lórí newspaper magazine tí mo bá ṣiṣẹ́ bí méjì mẹ́ta lẹ́bí ẹ̀ méjì mẹ́ta ọ̀ ẹ̀ méjì ọ̀ ẹ̀ méjì. So ó mi pé mo ń follow nǹkan tó ń ṣẹlẹ̀ ní Libya. So àwọn bọ́gà kan wà lóòótọ́ tó pé
tán bá pé torí pé èèyàn jẹ́jẹ́jẹ́ sí o tí lè mọ ojú lẹ̀ gbogbo every country ló máa ń ṣẹlẹ̀. Ok, mo rí brother wa kan gbà tó fẹ́ wọ country tó pé ẹni tó gbé wọlé ìgbà tó ti gbowó tiẹ̀ ìlú tó lọ já sí ó dẹ̀ gba passport tí ó já sí ìlú kan tí ó mọ̀ ìyẹn dẹ̀ wà standard níbẹ̀ àwọn ọlọ́pàá dẹ̀ gbé ó dẹ̀ bá rẹ̀ níbi tó yẹ kó bá rẹ̀ torí pé kò sí kó wá tó wá kọ́ wọ country kan ó jẹ́jẹ́ sì ní ẹ̀ ń bẹ̀ ó lè mójú lẹ̀ tó àwọn tó wà ń bẹ̀. So àwọn bọ́gà lè máa ń pẹ́ yẹn tẹ́ wà níbi àbí àwọn tó máa ń gbéyàn wọlé. So àwọn tó yẹ pé àwọn tí wọn àwọn ń fi èèyàn kíkó wọlé ṣòwò ni kò ibi tó ti fẹ́ ṣiṣẹ́ òkàn wọn ibi tó ti fẹ́ ṣe òkàn wọn. So àwọn ìyẹn lẹ́la lè sọ pé tí àwọn èèyàn bá ti pa wọn lọ ó ṣeé ṣe kán fún àwọn èèyàn sí nǹkan tí ò dáa. Ṣùgbọ́n èmúmẹ̀ tí ẹni yẹn bá ti padà já ẹ̀ pé èèyàn bá ṣe ń pẹ́ ní country kan lè ṣe máa lajú sí ó máa padà mọ̀ níwọ̀n pé nǹkan tí mò ń ṣe yóò dáa àfẹn tó bá yẹ pé nǹkan yẹn padà dùn mọ́ tó bá jẹ́ ọ̀lẹ́ nìkan tó tún kù. And it's everywhere. It's everywhere. So àwọn bọ́ọ̀lù ọjọ́ tí àwọn òkòsí òkè kan wọn bá ti gbé ẹ̀ wọ ibẹ̀ kówó tí wọ́n tán fi gbé ẹ̀ wọlé sáà ti pé ni. So ààrẹ àwọn kan bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo obìnrin tó wà ní Libya ló ń ṣàṣẹ́wó. Lóòótọ́ any Arabu country any country wá ti jẹ́ àwọn ará Arabu yẹn àwọn tó Arabu yẹn tó any country wá ti jẹ́ country wọ́n máa ń ṣòro gbé nǹkan iná lọ́wọ́ àwọn tí country yẹn àfẹ́ kìkan ní Africa Libya Morocco tẹ́ ń wò yẹn bí Arab làwọn náà sì máa ń ṣe àwọn country yẹn tó bá máa ń ṣòro gbé àwọn country wá jẹ́ pure Muslim yẹn torí òfin wọn dẹ̀ ní fún àpẹẹrẹ obìnrin ò lè dé wọ máa wọ ọkú wọ obìnrin ò lè jáde kó máa borí obìnrin ò lè máa ṣe ìranù ìfún aṣẹ́wó tẹ́lẹ̀ pé wọ́n ń ṣe yìí wọn kì í ṣe openly gan àwọn tó ń ṣe ìranù yẹn tó ìranù lèmi kà sí tó ń ṣe wọn kì í ṣe ní ṣe pé wọ́n fi yan gan báwọn aṣẹ́wó ṣe ń tò sí títì ní orílẹ̀-èdè wa báwọn aṣẹ́wó ṣe ń tò sí títì ní Nàìjíríà wọn bí ẹ dáko ní ó tò sí títì ní Libya bẹ́ẹ̀ torí is a Muslim country pure Muslim country ní tó dẹ̀ nófin so kò dẹ̀ sí abroad tó easy kò sí òkè òkun tó easy mọ́jẹ̀ ń tẹ́ sáwọn èèyàn sáàrà àwọn tó ń ṣe ní UK ni kí wọ́n wá sí UK kí wọ́n wá sí sísun àgbáṣe gbogbo tó wà ní UK ní ṣàṣẹ́wó bí a tó pé mo ti máa ẹnìkan méjì tó ṣàṣẹ́wó nù wọn. Ok ṣe ní kọ́ńtì tí mo wáyé mo rí àwọn Nàìjíríà tí wọ́n yọ sí mo rí àwọn yóò Nàìjíríà tó pé tí celebrity kan bá wá láti Nàìjíríà àwọn náà máa fi ṣe nǹkan àlejò yóò wá ní kí wọ́n já wá sí sísun àgbáṣe gbogbo obìnrin Nàìjíríà tó wà ní kọ́ńtì tí mo wáyé yóò aṣẹ́wó ni wọ́n ń ṣe o bí ẹni pé mo ti pa reputation wọn jẹ́ nìyẹn tí mi bá padà wá sí Nàìjíríà lọ́jọ́ ọ̀la tó nídìí ọkọ èmi mọ̀ tí ẹni tó bá fẹ́ bá mọ̀ pé kọ́ńtì yẹn ló ti wà directly or indirectly ni ẹ máa conclude lọ́kàn rẹ̀ pé ibi tó ti ń bọ̀ yàtọ̀ lọ sí ń bẹ̀ ẹ̀sẹ̀ ìkútẹ̀ wá jẹ́ pé bí i ó ti wà padà later ní àárẹ̀ kan tó wá sí wọn ló ti kárùn bẹ́ẹ̀ ni. So àdúrà ni kí ẹ máa fún gbogbo àwọ̀ àtàwà lókè òkun lọ́wọ́ pé kọ́ ló ń jọ kó jẹ́ ká bóde pàdé ní country tá a bá wà any country tá a bá wà kọ́ ló ń gbàbẹ̀ fún wa. Mo rántí bàtà àwọn kan fi àwọn tó bá lọ sí Oman tó ń fi wọ́n pa pé ọmọdé náà lọ sí èmi rẹ̀ tó lọ sí Oman rí tọ́lọ̀ dẹ́ gbà sí ibi tí wọ́n fi sí táwọn Ọlọ́run dẹ́ padà sọ àwọn ẹ̀dọ̀ bí ẹ̀ táwọn ẹ̀ mú bí ọmọ táwọn Ọlọ́run padà gba ibẹ̀ yẹn fún táwọn èèyàn mú bí ọmọ tó yẹ pé kódà wọ́n tó fún lówó ju owó iṣẹ́ ẹ̀ lọ àdúrà tí gbogbo ẹgbẹ́ wà ní abroad ní lágbàgbà ni pé kọ́ńtì tí máa ti wà Ọlọ́run gbà bẹ̀ fún mi ẹ̀yin tẹ́ bá dẹ̀ wà nínú ẹ máa fi àdúrà àwọn yẹn tó wà ní abroad lọ́wọ́ torí o country kan ló ní òfin tiẹ̀ so company kan lẹ̀ ní bí ó ṣe rọrùn fáwọn èèyàn gbé sí so orí ẹ̀ ló mo fẹ́ sọ àjọ máa dé lórúkọ mi bá mi share fídíò ẹ̀ má dẹ̀ gbàgbé láti bá mi tag àti yín gàgàn fún rẹ̀ ìyanu àṣẹ rẹ̀ ọ̀dà.